Olokari chairman wa ní Ṣómólú Robiu Ajiwa Abdullahi Dula Robiu àjọ wa kí bàbá ni Robiu ku gazal wasimi bàbá láwọn onílé náà nù ni Robiu ẹ bá ń gbọ́ lọ́n tóbi Babaloworo ija ilimori selina ń fi chairman wa mo fi kí Ajiwa Adenuga Babaloworo Ajiwa Anafi Adenuga Nako Babaloworo ń fi Ajiwa Anadi Anafi Adenuga ń fi kí Ajiwa Idrisu Babaloworo bija ọmọ bàbá lòun náà Babaloworo bàbá láwọn ìyá wọn àti àwọn bàbá wọn ẹni àwọn bàbá wa ni wọ́n Babaloworo bẹ́ẹ̀ la Adenuga Babaloworo ìwọ̀n ń fi Ajiwa Idrisi fi ń kí onímọ̀lẹ̀ náà Babaloworo àwọn elékòónù ni Babaloworo gbogbo wa náà àwa dúpẹ́ lọ́dọ̀ bàbá Babaloworo ẹ dákun ní alhamdulillah ọmọ rẹ̀ ó gbọ́dọ̀ máa mọ iye àwọn bàbá rẹ̀ ni Robiu ku gazal wasimi ẹ dákun á sì tú lillahi ọ̀rọ̀ ní pọ̀ tó rà ní fún bàbá ní wàhálà púpọ̀ Robiu lónìí tí ń jẹ́ ọjọ́ àkọ́kọ́ Ramadan ni bàbá wa wọ́n ń ṣe ọjọ́ bí 86 years ẹni òun náà bá fẹ́ lo 86 years láyé kó ní alhamdulillah wíbẹ̀ dáadáa bẹ́yàn bá wíbẹ̀ dáadáa yóò tún lò jù bẹ́ẹ̀ lọ Rabbil alamin in tó jẹ́ kí n wá Ajiwa Dula wá alhamdulillah kí n sọ fún gbogbo ayé máa wíkẹ́ wúlọ Qulil hamdulillahi aya al-Qur'ani ni o máa bá mi wí aya al-Qur'ani pé Qulil hamdulillahi ba'dal isti'aza wal basmala wa salamun ala ibadihi alladhina istafa Allahu khairun amma yushrikun Qulil hamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa ẹ bá ń sọ pé Ọlọ́run ṣeun mọ́ Allahu khairun amma yushrikun abiyama gbọ̀já gbọ̀rọ̀ ni bàbá mi Babaloworo Qulil hamdulillahi níjọ́ ta wá ṣe ziyara bàbá ń jò ní Qulil hamdulillahi lẹ́yìn ìgbà náà mo wà lọ́dọ̀ Ajiwa Dula Qulil hamdulillahi Aji Dula wọ́n wá ń bá mi jà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bá mi jà wípé ń bọ̀ wá sọ́dọ̀ bàbá ìwà kún àwọn lọ́wọ́ Qulil hamdulillahi wa salamun kódà Ajiwa Ògògó tí ń ṣe fíìmù ibadihi alladhina istafa ibi tí mo ti wá mo gbà náà tẹ́lẹ̀ wa salamun pé bàbá pọ̀ ní wìláyà wa salamun mo gbà náà tẹ́lẹ̀ pé bàbá pọ̀ ní gbogbo nǹkan wa salamun àmọ́ ìjọ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo wá gbé tán yanyan fún bàbá wa salamun ala ibadihi alladhina istafa èmi àti Ajiwa Dula wa ń sọ̀rọ̀ bàbá wa Qulil hamdulillahi bàbá wa Khalifa Qulil hamdulillahi à ń sọ̀rọ̀ náà àti sọ̀rọ̀ yẹn ju ìṣẹ́jú 15 lọ kọ́ọ̀lù bàbá bá wọlé Qulil hamdulillahi ẹ dákun ẹ gbọ́ lọ́n tóbi sọ́dọ̀ ti tèmi gangan wa salamun bàbá wa ní àwọn ní kí n kí ọ ní wa salamun ọmọ lálùbáríkà sí ni wa salamun wọn ò sì mọ̀ pé mi pẹ̀lú Dula lájọ jòkó wa salamun lájọ ń sọ̀rọ̀ ibadihi alladhina istafa ọ̀rọ̀ wọn náà là á sì ń sọ lọ́wọ́ wa salamun mo ní ojú àwọn ẹni Ọlọ́run
ojú aṣojú jòjú lọ وسلام àwọn ojú tó jòjú lọ lójú àwọn bàbá wa وسلام على eh عباده الذين Eh? اصطفى kódà dúlà ní ahọ́n ju ahọ́n lọ وسلام gbogbo nǹkan ojú ra wọn lọ وسلام على عباده الذين اصطفى ntí bàbá wa wí fún mi njọ́ náà ni pé ṣé báyìí rò ń bẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ الله خير عما يشركون kò sì sí báyìí rò lọ́wọ́ mi mo ní bàbá báyìí rò ń bẹ الله خير عما يشركون wọ́n ní àbí kí n sì pè ọ́ lálẹ́ ni kí الله خير n lè fún ọ ní dákódákó tí mo fẹ́ fún ọ yìí الله خير عما يشركون ìwọ tó sọ pé kò sí nǹkan náà ní í sí ọ ló fi ní ò sí nǹkan الله خير عما يشركون torí bí nǹkan ò bá kọlu nǹkan tí ń sí ọ ò ní ní kò sí nǹkan الله خير عما يشركون bàbá wa fún mi ló kọ ọlọ́run náà pé má kọ́ ilé ìkalẹ̀ kò sí ń tà mọ́ náà sí tí èmu الله خير عما يشركون bí mo ti wá dírọ́pù kọlù náà tí wọ́n fún mi ní sọ sérí afẹ́fẹ́ الله خير ní sọ ẹ dákun ẹ bá ń yòbó ànábì Muhammad gbogbo ẹni ó bá mọ̀ pé lónìí tí Ramadan jẹ́ àkọ́kọ́ yìí oore àkọ́kọ́ lòun fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́ọ́ mọ̀ ṣe fún òun bá ń yòbó ànábì dáadáa oore nọmba 1 ní kọ́ lọ́ọ́ mọ̀ ṣe fún wa látòní wọ́n láàánú bàbá yìí ti ń dùn lọ́wọ́ yìí bàbá wa fún mi mo wá na nǹkan náà sí nǹkan bíi mélòó kan ní tí ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ láti yọ yìí amúrú Ọlọ́run bẹ́ẹ̀ yẹkúlù híhí hawo yẹkúlù háhá yẹkúlù háhá hawo yẹkúlù híhí yẹkúlù lálá hawo yẹkúlù láhá yẹkúlù lálá hawo yẹkúlù láhá ana ayakulu yi aw yakulu aha baba wa khalifa yakulu aha ṣé o tẹ̀jídí ní aw yakulu yi kèfèrí kan tí ń ṣe bí tí ń ṣe mọ̀nàmọ́ná yakulu aha tó fẹ́ máa dí iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ fẹ́ máa dí Al-Qur'ani lọ́wọ́ aw yakulu aha tọ̀yìnbù kìíní tí bàbá fún mi mo bá sáná sí aw yakulu aha bí mo ti sáná sí ló bá jò aw yakulu Ojo. Ojo bùlàbùlà yakulu mo ní Ọlọ́run má má gbà àwọn bàbá yìí lọ́wọ́ wa yakulu ṣe rí bí ìlà bá súnmọ́ jújú èèyàn mọ iye ẹ̀ aw yakulu ó dìgbà tí irú wọn bá lọ tán kéèyàn tó máa wá gé kàbámọ̀ jẹ yakulu àìmọye àwọn ẹni ire ti lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ tó mọ̀ pé ní ire ni wọ́n gbà wọ́n lọ tán lọ tó mọ̀ pé ní ire ni wọ́n. wa amuri bi amuri llahi bàbá wa wọ́n fún wa ó sì ṣe bẹ́ẹ̀ amuri wa amuri bi amuri ó kọ llahi anadi ó kọ Ọlọ́run sí ni kulitu kun yakun kó wá dojú òní kí bàbá mi àgbà tí wọ́n wá pé 86 years táwa náà sì fẹ́ dirú ọdún náà kulitu kun yakun fa kullu bi amuri Ọlọ́run wa tó fàṣẹ sí débi wípé ó tún wá jẹ́nu Ramadan àkọ́kọ́ fa kullu bi amuri nígbà tá a tún wá wọlé dá ìwọlé aṣọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá fi wọ kálúwà tán wà bá tún ní kí wọ́n lọ gbé jáde fún mi fa kullu bi amuri àti fìlà àṣẹ fa kullu bi amuri ó ní pé èyí tí mo dé wá tẹ́lẹ̀ mo yọ́ dànù ni amuri wa amuri bẹ́yàn bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ nísìn yọ́ kàn kú bí à ń pẹ̀ fún ni amuri wa amuri fìlà tí ẹ̀ wá máa ń tí ń tutù níbi agbárí ilé àmùjẹ mi gìnà jẹ́rì ẹ̀tọ̀ fìlà náà ni o aṣọ òun tó gbé fún yín náà ni o. aṣọ òun náà ni sórí pé mo ti ya ológbò ẹ̀kànnà nísìn ṣẹ́ríkẹ́ wọ́n kà ń kọ́ lọ́wọ́. ẹ bá ń yòbó ànábì Muhammad
yakun fa kullu bi amri. gbogbo wa wá gbàlùbáríkà lẹ́nu yín ni. Wa kullu bi amri. gbogbo wa wá ṣoríire látọ̀dọ̀ yín ni. Wa kullu bi amri. aya alukurani tọ́lọ̀ ń sọ kalẹ̀ fanabi lónìí. Wa kullu bi amri. òun náà ní mà fi ṣe tẹ̀rẹ̀hìbù bàbá mi àgbà. Ya ibahkum bi qudrati. badal isti'aza wal basmala ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. àṣẹ bàbá mi Babaloworo lónìí tí bàbá wa pé 86 Ayyuhal ladhina amanu. tí wọ́n sì tún ṣe 90 years láyé tí wọ́n tún ṣe 100 láyé. Kutiba alaykumus siyamu. àgbàlagbà bú ní máa jẹ́yàn ọmọ ìyá àgbàlagbà rẹ̀. Kama kutiba ala alladhina min qablikum. olórí ibú ní máa jẹ́yàn odó lórí ire mọ̀ láyé. Kama kutiba àìmọye àwọn àgbàlagbà la pàdé láyé. ala alladhina min qablikum. wàláhì bàbá òjò wọn Ala alladhina níbi aburú tí ń bẹ lọ́dọ̀ tiwọn. ala alladhina min qablikum. mo fi ní wàdé inú nẹ́ẹ̀sì láyìn wàdé inú nẹ́ẹ̀sì yawma sawfa yakadha wàdé inú àbíkà láǹtẹ̀kẹ̀ wá àléhì wàdé inú àbíkà láǹtẹ̀kẹ̀. gbèsè ní fún wa ká wá. Wàdé inú nasi. gbèsè tọ́mọ èèyàn bá jẹ láyé bó pẹ́ bóyá yóò padà san. Sawfa bọ̀ yaqidayu. gbèsè tọ́mọ èèyàn bá jẹ láyé dúlà gbèsè tọ́mọ èèyàn bá jẹ láyé bó pẹ́ bóyá yóò padà san. kódà bí ó san láyé tó bá kú wọ́n padà sọ pé ó jẹ gbèsè wọ́n padà bá san. àmọ́ gbèsè téèyàn ò lè san tán láyé òun náà ní gbèsè àwọn òbí wa. Wàdé inú àbíkà láǹtẹ̀kẹ̀ wá. a lè san. èyí tí wọ́n ṣe ń jò ní àti ìsàntán ìmí ìná tún ṣe yìí. Wàdé inú àbíkà. ẹ bá ń yòbọ̀ àná Muhammad. ẹ máa wá bá ń sọ fún bàbá wípé happy birthday to you. Bàbá o. Happy birthday to you. Bàbá o. Long life and prosperity. ẹni tí ó bá lóhùn kó dákẹ́. kódà béèyàn bá wí tí ò lóhùn lónìí yóò bẹ̀rẹ̀ sí ní lóhùn. ń bọ̀ àwọn tí ó sì jáná sí pọ̀. ájì dúlà ń bẹ́nu àwọn tí ó jáná sí lónìí. ájì wa Annafi Adénúgà ẹ jáná sí lónìí. bàbá fẹ́ gbọ́hùn yín dáadáa pé happy birthday to you. Bàbá o. Happy birthday to you. Bàbá o. Long life and prosperity. Happy birthday to you. Hey, happy birthday to you. Happy birthday to you. Long life and prosperity. Happy birthday to you. Hey, happy birthday to you. Happy birthday to you. Long life and prosperity. Awalu Solihina. Awalu Solihina. Ní ìjọ ní àjọ wa ni. Ọya wọn náà wá congrats bàbá. Banka 100,000 bẹ́ẹ̀. Allah, happy birthday to you. Aji Idris, ọya. Prosperity, happy birthday to you. Èmi ó ṣe 90. Èmi ó ṣe 100. Èmi ó ṣe 110. Èmi ó ṣe 120. Nínú ọlá pẹ̀lú Allah, happy birthday to you. Happy birthday to you. Long life and prosperity.